bá ronú jinlẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ kẹ́mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. yóò máa lékè dandan yóò lékè dandan òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni òtítọ́ yóò lékè dandan. láti òtítọ́ ó wà á lékè dandan òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yá ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV níbikíbi yòówù tẹ́ wà káàkiri àgbáńlá ayé mo kí yín ọmọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò gbogbo ẹ̀yin tèmi gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mi tọkàntọkàn gbogbo ẹ̀yin tẹ́ dúró ti òtítọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró ti òdodo gbogbo yín ni mo kí láì lólódì ẹnìkan ọ̀pọ̀ mo kí yín ẹ kú bó ṣe ń lọ ẹ kú dédé àsìkò yìí Ọmọlúkà yín rèé o as usual ẹ ti rí i pé àsínú ilé
a wà ní ìrìn àjò ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ti dé bá ní ibẹ̀ náà láti máa ń sọ ọ́. ẹ jẹ́ àsìkò kí máa fi kí gbogbo ẹ̀yin agbátẹrù ìrìn àjò òmìnira ọmọ Yorùbá látọ̀dọ̀ bàbá wa Professor Adébánjí Akíntóyè, bàbá dáadáa, bàbá tó ti ṣe ọ̀la sílẹ̀ torí àwa ọmọ. Adúpẹ́ lọ́wọ́ yín bàbá. Èmi máa ń sọ ní gbogbo ìgbà pé kì í ṣe bàbá Akíntóyè nìkan ni bàbá tó jẹ́ àgbàlagbà nílẹ̀ Yorùbá. Níbo ni àwọn àgbàlagbà tó kù wà? Níṣe ni gbogbo wọn ṣe kí ni oníkálukú fọwọ́ lẹ́rán, wọn ń wòran pé tó bá lè wò kó wó, tó bá lè bàjẹ́ kó bàjẹ́. Ṣùgbọ́n bàbá yìí dìde. Ẹ má bínú tí kíní ẹ bá ń ṣèkì o, mo gbé dání ni. Bàbá yìí dìde nítorí ọmọ Yorùbá. Ó ní rárá, ó ní kò jọ, Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. Bàbá Akíntóyè, ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín, ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín. Kò ṣe náà kí ó má sí ìpèníjà o, kò lè ṣe kí ọ̀tá má dìde o, kò lè ṣe kó má sí kòtò, kó má sí gègèrè. Ṣùgbọ́n Yorùbá pọ̀, ó ní àgbà tí ó bá bínú ńlọmọ ẹ̀ ń pọ̀. Mo fi àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá o, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ọmọlára, God bless you, Queen Momo, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun. So ẹ dákun, ẹ bá mi máa pín ètò yẹn. Ẹ mọ̀ pé kì í ṣe àsìkò tí mò ń ṣe ètò rèé, ṣùgbọ́n ẹ ní bínú sí wa ni àsìkò tí mo gbé wá. Ibi tó bá mi ni mo ti mú, torí ọ̀rọ̀ tó bá káyàn lára, ijó tó káyàn lára, ẹsẹ̀ méjèèjì lèèyàn fi jó. Yorùbá, ẹ ṣé. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè Sunday Igboho Òòṣà. Nínú gbogbo àwọn èèkàn tó wà nílẹ̀ Yorùbá, gbogbo àwọn wíṣù, gbogbo àwọn olókìkí, gbogbo àwọn ńláńlá tó wà nílẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n fọwọ́ lẹ́rán tí wọ́n ń wòran pé kò kan àwa. Ẹlòmíín láwọn ọmọ tí òun wà nílùú òyìnbó, so tí Nàìjíríà bá lè wó kó wó, tó bá lè bàjẹ́ kó bàjẹ́. Ẹlòmíín ní kò sí tó kàn wá pẹ̀lú Nàìjíríà, àwa àbùkù mọ̀ kò kàn wá, àlẹ́bí àlára, ìyá mi ti kú, bàbá ti kú, èmi náà dẹ̀ ti jápa. Fún ìdí yẹn ńkọ́, ó bìlífù pé kò kan òun. Ṣùgbọ́n ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ tó dìde. Ṣé bóun náà ọmọ ẹ̀ ò sí ń bì, ìyàwó ò sí ń bì, ṣùgbọ́n síbẹ̀ ó ní ọmọ Yorùbá lòun. Lọ́mọ Lúkà, mo fẹ́ ká kọ rere nípa mi, mo fẹ́ ká sọ nípa mi náà, ipa tèmi náà kó fún ìran ọmọ Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ yín olóyè Sunday ọmọ Adéyẹmọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá pátápátá, ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun níkọ̀kọ̀ tí mi lè dárúkọ yín ní kànkan, tọ́lọ́run dẹ̀ mọ̀ yín, tẹ́ ẹ̀ ń jà takuntakun pé àfi tí Yorùbá bá bọ́ nínú ìgbèkùn. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ò jẹ́ ká sọ mi ó jábọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ tì mí lẹ́yìn, ẹ̀yin tẹ́ ẹ̀ dúró tán, ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé rárá kì í ṣojú wa lójú máa ti ìran ọmọ Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ṣùgbọ́n Yorùbá ní tó bá dunni ní pọ̀lọ́lá ẹni. Tí mo dẹ̀ fẹ́ sọ lénìí, ilẹ̀ Yorùbá ni mo lọ. Àbí kí n sọ ilẹ̀ Yorùbá ni mo wà. Nínú ilẹ̀ Yorùbá yẹn, mo wá fẹ́ yan ìpínlẹ̀ Ondo, mo fẹ́ yan láàyò tí mo fẹ́ fi sọ̀rọ̀ lénìí. Tí mo dẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ ní gómìnà ìpínlẹ̀ Ondo àtàwọn olóṣèlú tó wà bẹ́ẹ̀. Kí n tó máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi, ẹnikẹ́ni tàbí nínú obìnrin, èèyàn tàbí nínú obìnrin tàbí tá a fàbẹ́ gbé jáde nínú ìyá ẹ̀ tó ti wá dàgbà, tó jàǹfààní ìran ọmọ Yorùbá, tó mumi nínú ìran Yorùbá, tó tẹ ilẹ̀ Yorùbá, tó jẹ́ nílẹ̀ Yorùbá, tó wá ní òun fẹ́ máa fi tó òun máa pa ìran ọmọ Yorùbá lára. Irú wọn máa ṣòfò tìrantìran ni o. Ìbá aṣọ olóṣèlú, ìbá aṣọ ọba, ìbá aṣọ ìjòyè, ìbá aṣọ politician, ìbá aṣọ oníṣòwò, mi ìfẹ́ mọ tó o jẹ́. Tó o bá sọ pé nítorí pé o ní àǹfààní tó o ń jẹ nínú Yorùbá lọ́wọ́lọ́wọ́, tó o wá torí ìyẹn tó o wá ń kó ìnira bá ìran ọmọ Yorùbá, tó o ní Yorùbá ò ní bọ́, tó o ń pariwo wọn Nàìjíríà. Mo gba àdúrà yìí pé in tó ń dé bá Nàìjíríà á dé bá ìwọ náà. Ọlọ́run á ṣe ayé ẹ àti tìdílé ẹ bí Nàìjíríà ṣe rí. Tó bá ti ṣàmì ẹ òfin á jẹ́ pé Nàìjíríà dáa fún ẹ nìyẹn.
you are very free. Now kí wá lọ sòsè sínú ọ̀rọ̀ mi. Yorùbá ní tí ò bá nídìí obìnrin jẹ́kú mólú. Lóòótọ́ wọ́n ń pààyàn lọ́tún lósì nínú nílẹ̀ Yorùbá tá a wà yìí. Tẹ́ bá wọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpànìyàn ni lójoojúmọ́. Àwọn wo ló dé ń pààyàn? Àwọn ajínigbé àtàwọn Fúlàní herdsmen. Àwọn Fúlàní herdsmen yẹn gangan àwọn náà lájínigbé o. Àwọn ni wọ́n ń dá màlúù jẹ oko. Àwọn the same Fúlàní yẹn náà ni wọ́n ń jiyàn gbé lójú títì. Bẹ́ẹ̀ bá lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́, the same thing ló ṣẹlẹ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ bá lọ sí ìpínlẹ̀ Ògùn, the same thing ló ṣẹlẹ̀. Nípínlẹ̀ àwọn kan tiẹ̀ wà ní odindi ìlú tí wọ́n ti sá kúrò ní ìlú wọn tí wọ́n fi ìlú sílẹ̀ tí wọ́n sá wọ Benin Republic ní Ogun State. The same thing náà ló ń ṣẹlẹ̀ ní àwọn other states, Èkìtì, Ondo. Ṣé ẹ wá rí t'Ondo State wá kéré mi wá kúrúmù jẹjẹ ó gangan tíá. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá mi pín prógrámù yẹn dákun, ojú òní tì yín. Lágbára Ọlọ́run àtúbọ̀ máa bá mi gbọ́wọ́ yín sókè, ẹ ṣeun, mo dúpẹ́. Ṣé t'Ondo State ó tún wá ní agbára débi wípé ó ti wá di pé ìpànìyàn attacking Fúlàní ó ti wá di ojoojúmọ́. Fúlàní apààyàn bá mi pín ètò yìí o. Fúlàní apààyàn láàárọ̀, Fúlàní apá lọ́sàn-án, Fúlàní apá lálẹ́. Mr. Governor, omi ló ń kọ mí gidigidi sí yín. Mo sọ̀rọ̀ kan sẹ́yìn, Ọlọ́run ló fi yàn jọba, kò séèyàn tó gbéra ìjọba. Ò bá àná bílíọ̀nù tọ́lọ́run ò bá kọ mọ́ ẹ pé wàá di olórí, ò ní dá. In tó jẹ́ kí n tiẹ̀ wá gbàgbọ́ pátápátá pé Ọlọ́run ló mọ bó ṣe ń ṣe nǹkan. Gọ́vnà kan wà tí wọ́n ti dìbò fún, wọ́n ti declare pé òun ni winner. Ó ti ń kọ speech ẹ̀, ó ń practice speech lọ́wọ́, ó kù ọ̀la tí wọ́n fẹ́ ṣe swearing, wọ́n ṣèdájọ́. Nígbà tó máa dá ẹjọ́, wọ́n yọ lága, wọ́n ní deputy ẹ̀, wọ́n ló forge certificate, àtòun àti deputy wọ́n bá wọn dànù. Ó ti practice speech tó fẹ́ sọ bó ṣe fẹ́ ṣe the president of the federal government, the deputy chairman, the this and the that. Ó ti ń kọ tí inú ẹ̀ ti ń dùn, táyọ̀ ẹ̀ ti ń kún pé yes. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé òun tọra ẹ̀jẹ̀ ni ò lè jẹ́ náà, ó lè padà jẹ́ o. Ṣùgbọ́n ní ti àkókò yìí Ọlọ́run sọ pé má tanra ẹ̀. Mo mọ̀, ó dá mi lójú. Tá bá ti rí àwọn èèyàn tó fún ní support, tó fún ní backup láàárọ̀ financially kó lè di gómìnà, òun fúnra ẹ̀ kò lè sọ pé òun ò náwó, á mọ nǹkan tó máa jábọ́ lápò òun. Bọ̀ Ọlọ́run sọ pé ò bá náwó ju yẹn lọ, ó jẹ́ gómìnà. Ó dé àwa lórí ọ̀fẹ́ àti jẹ́ gómìnà ọjọ́ kan. Kó dé that is to tell you ipe ẹni tọ́lọ́run bá kọ bó máa jẹ gómìnà òun ló máa jẹ. Ẹni tọ́lọ́run bá kọ bó máa jọba òun ló máa jẹ. Ẹni tọ́lọ́run bá ti kọ bó máa dé ipò kan òun ló máa débẹ̀. Ẹ wo bí wọ́n ti mú lórí gbogbo challenges, lórí gbogbo àdójúkọ, lórí gbogbo wàhálà rògbòdìyàn lọ́tún lọ́sì, wọ́n kówó pamọ́ wọn jẹ́ kán rówó ná, wọ́n gbé epo pamọ́ wọn jẹ́ kán répo lò, oríṣiríṣi wàhálà, oríṣiríṣi ìdààmú. Kò sí bó ṣe ṣe gbogbo fíìmù tí wọ́n ṣe kí Tinubu tó bẹ̀rẹ̀ campaign is enough láti má jẹ́ kí Tinubu di president. Ṣùgbọ́n Ọlọ́run ló mọ bó ṣe ń ṣọlá ẹ̀. It has been written either ó rig election tàbí kò rig election, àti kọ́ pé eléyìí ó máa ṣe president Nàìjíríà. And that is the reason tó fi jẹ́ pé òun ni president Nàìjíríà lẹ́nu. Ọlọ́run tún lè wo ṣùṣùṣù kó sọ pé kò ní parí ìjọba ẹ̀, kò sí jẹ́ fẹ́ bọ́ lọ́n fà.
Ọlọ́run dẹ̀ lè sọ pé ìjọba yẹn parí á tún lọ́dún mẹ́rin míì kò sí ní tẹ́fẹ́ bọ́lọ́run fà. Ọlọ́run ló mọ bó ṣe ń ṣètò gbogbo nǹkan. Náà ibi tí mo wá ń lọ gangan pín prógráàmù yẹn yín olólùfẹ́ mi ẹ bá mi pín ojú òní tì yín. Ibi tí mo wá ń lọ gangan ni wípé l'Ondo State ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà náà ti jẹ. Mi ò ń ṣe lọ́yà ṣùgbọ́n kinní kan wà tí mo mọ̀ tó dẹ̀ dá mi lójú. Kí dẹ̀ nìkan náà ni wípé number one responsibility of a governor on the security of lives and property. Even in the family, the number one responsibility of a father, that is the father whom we believe is the head of the family, number one responsibility is to protect the family, security for the family, and the welfare of the family. Security and welfare of the family. That is the responsibility of Baba. Now, tí bàbá tó jẹ́ bàbá tó jó lórí ilé tó jẹ́ pé ilé ẹ̀ nìkan ló ń darí, tó bá rí bùkátà tó dẹ̀ rí ààbò àwọn ọmọ àtìyàwó ipe nǹkan tó ṣe kókó ni fún òun láti ṣe tó dẹ̀ mú ṣe mélòó tó jẹ́ pé kò sẹ́ni tó ń gbowó fún o, iṣẹ́ tó ṣe ló fi ń rí owó o. Mélòó wà ní ẹ̀yìn tẹ́ jẹ́ gómìnà tó jẹ́ pé wàhálà tiwa làálàá aráàlú owó aráàlú lẹ́yìn lò tẹ́ ẹ̀ lè provide proper and adequate security. Ní gómìnà bóyá ẹ̀ máa ṣe tọ́lọ̀ tẹ́ wá kí ọlọ́run sílẹ̀ níbi tọ́rọ̀ dé dúró yìí ká sọ̀rọ̀ fún wa. I live in Àkúrẹ́. Mo dẹ̀ wà lára àwọn tó pariwo tó jà nígbà táwọn fámìlì Adédolú àtàwọn àwọn tó jọ ń ṣe nígbà tí gbogbo kankan ti ní mo wà lára àwọn tó jáde tó sọ̀rọ̀ nígbà fọmọkùnrin ilẹ̀ kò sí tó gbà lọ́wọ́ mi. But today I encourage anybody to take you. Some people were even telling us pé he doesn't prepare to be governor. Kò prepare. He doesn't have any manifesto. Kò ní any plan, anything to lay offer fún Ondo State. Mr. Governor, you are proving it. Lẹ́nu tẹ́ ẹ wọlé as governor of the state, approximately èèyàn bíi 70 ni àwọn Fulani men wọ́n ti pa. You became the governor. I am talking of this your regime. Mi sọ regime Akérédolú fi sílẹ̀ fún ẹ o, Mr. Governor. Bí program kí ló ń ṣẹlẹ̀? Ẹ má discourage mi mẹ́. Ẹ bá mi pín. Àbọ̀rọ̀ burúkú ni mò ń sọ ni. Lórí burúkú lọ́dọ̀ ti yébọ̀ tó títọ́ ọ̀rọ̀ ni. Ó máa ń dàbí ọmọ ìyá sọkúsọ ni. Mi sọ̀rọ̀ àsìkò odindi ọdún kan t'Akérédolú fi ilẹ̀ fún yín sàbí sọ̀rọ̀ níbẹ̀. Mò ń sọ̀rọ̀ nípa ẹnu oṣù bíi méjì tẹ́ ẹ gba 70 people have been killed in the state by Fulani. Mo kàn rọra gé ni o, because tabanika máa kà á Mr. wọ́n ti pààyàn ní Àkókò South West local government. Wọ́n pààyàn bẹ́ẹ̀ ó ní iye tí wọ́n pa. Wọ́n pààyàn ní Àkókò South East local government Ìfira lóye tí wọ́n pa. Wọ́n pààyàn ní Àkókò North Ìkàrẹ́ Arigidi olóye tí wọ́n pa níbẹ̀, Mr. Governor. Ní Òkè Àgbè, I think that is Àkókò North West, wọ́n pààyàn níbẹ̀ olóye tí wọ́n pa, Mr. Governor. Wá sí Ọ̀wọ̀ olóye tí wọ́n pa. Ká tó wá kọjá sí Central, Ondo State Central. I'm talking of the local government of which the state capital was located, which is Akure South local government. Ó ní iye tí wọ́n ti gba ìwọ̀n lọ́sàn-án, Mr. Governor, and you are the governor of the state. It is a pity you did nothing. Gbé ìgbésẹ̀ ẹ̀ tí ẹ ṣe ń kó.
Mr. Governor àwọn èèyàn tó wá kí ọwọ́ sójú mi pé Ọmọlúkà ṣáà sọ fún ẹ lọ́jọ́ yẹn pé má yìí ò ní kankan tó fẹ́ ṣe sọ fún ẹjọ́ yẹn pé má ní kò mọ nǹkan he doesn't know anything about government. That is what people were telling me. Mr. Governor kò sí nǹkan fẹ́ fà wá ṣe o. The worst thing in life is ẹ bá mi gbé ẹ bá mi tọ́sù ẹ bá mi pa. That is the worst you can do. And I am not scared of anybody. Perhaps you cannot even lè ṣe yẹn fún mi. Based on what? Èmi ìdádúró lèmi yìí ṣe é jẹ́. I will tell you the truth, Mr. Governor. Àwa ò bẹ̀rù ẹnì kankan àfọlọ́run ọba Olódùmarè. Kí lẹ jẹ gómìnà lé lórí? Wọ́n pààyàn lọ́rẹ̀. Wọ́n pa èèyàn ní ààlà ní àárín ọ̀sẹ̀ méjì. It's almost every day ni wọ́n pààyàn ní that area. Mr. Governor, and you did nothing. Àgbọ̀ pé wọ́n lọ bẹ̀, pé wọ́n kidnap, pé wọ́n lọ bẹ̀, pé wọ́n arrest Fúlàní ẹyọ kan. Jọ Lucky Ayédatiwa ẹjọ ṣé ẹ sọ yìí pé ẹ mọ tán pè ní governorship? Ṣé ẹ sọ yìí pé ẹ mọ tán pè ní governance? Do you know the power that you possess, Mr. Governor? Do you know your responsibility as the #1 citizen of Ondo State? Mr. Governor Ayédatiwa ẹ pín program kó dọ́dọ̀ ìkankan nínú àwọn èèyàn ìjọba rẹ̀. Pé ẹ kẹgbẹ́ dọ́dọ̀ wọn kan wò ó. In a single day, Lucky Ayédatiwa, 23 people was killed in a single day in a single community. 23. Nígbà tó dájọ́ kẹrin tí wọ́n tún pa additional 4. Wọ́n kó mẹ́rin yẹn, wọ́n kó òkú wọn wá síwájú ọ̀dọ̀ yín, Mr. Governor, wá síwájú governor's office. I was in Àkúrẹ́. Ibẹ̀ ni mo gbé. Ìgbé Ìbàdàn, ìgbé Òṣogbo, ìgbé l'Abẹ́òkúta, ìsì ìgbé l'Èkó. Àkúrẹ́ ni mo gbé. 23 ní ọjọ́ kan ṣoṣo, of which 3 of them were graduates. I went to that community. Mo lọ bẹ̀, mo fi ọ̀rọ̀ wá àwọn èèyàn that I have my reason ṣe gbé tí mi gbé interview yẹn síta for the security reasons of all those people tí mo lọ bá. 3 graduates tí wọ́n lọ gba owó lápò kan lọ fi ṣe oko pákí oko ẹ̀gẹ́ pé tó bá ti gbọ́ àwọn àríta omijé bọ́ lórí nígbà tí wọ́n sọ fún mi pé àwọn báyìí èèyàn báyìí is a graduate. Owó ni wọ́n lọ yá tó fi wá ṣoko nígbà táwọn náà gbọ́ pé ẹ̀gẹ́ wọ́n wá ṣe oko pé káwọn wá ṣe káwọn náà rówó. Mr. Governor, you did nothing. Speech give to the satisfaction of the people, to console the people. You really do it. I don't think your speech touched the people that are buried the people. Kò touch wọn. Torí tó bá touch wọn, á jáde everybody lágbọ́. Lucky Ayédatiwa. Ṣé ẹgbẹ́ mọ̀ tán pè ní governance? Ó lè dàbí insult sí yín. I am not insulting, but asking a question, Mr. Ayédatiwa. Ẹgbẹ́ program Ayédatiwa. You are not a citizen of Ondo State. Why is Fulani attacking people continuously in your state and nothing is being done? Mr. Ayédatiwa, Lucky, Honorable Lucky Ayédatiwa. Tó bá jẹ́ ìlú ẹ, your own community, tó bá jẹ́ ibẹ̀ ni wọ́n ti attack yẹ. Wọ́n ti attack àwọn èèyàn ẹ, tápá àwọn tó súnmọ́ ẹ, tẹ́bí ẹ wà lára àwọn tí wọ́n attack. So this is how you will keep mute and nothing will be done. Ṣẹ́rí ẹ̀yin Yorùbá tẹ́ ń wò mí, I will continue to miss Akeredolu. No wonder
mo gbọ́ kan lé ní lọ́dọ̀ Máṣòyìnbó Ọlálékan Fábílọ́lá Máṣòyìnbó èèyàn ó ní èèyàn burúkú aráyé ló jẹ́ kán rántí aṣiwèrè ọ̀hún òwe yẹn wúlò mo ti mú èèyàn burúkú ayé ló jẹ́ kán rántí aṣiwèrè ọ̀hún Akérédolú ó fìyà jẹ Ondo State dáadáa gbà no doubt ṣùgbọ́n tó bá sọ pé akọni akíkanjú tó nífẹ̀ẹ́ Yorùbá Akérédolú mo gbé fún sa and that is the only reason I love Akérédolú to the point of death mo nífẹ̀ẹ́ pa mi mo nífẹ̀ẹ́ dákú ni ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ sí ní fúra pé ọkùnrin yìí nífẹ̀ẹ́ Yorùbá lọ́jọ́ tá a fẹ́ ṣe rálì bóyá ẹ mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ẹ mọ̀ lénìí níjọ́ tí mo fẹ́ mo pè fún rálì tí mo kọ́kọ́ ṣe l'Ondo State tí mo gbé olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ wá ní May 22, 2022 rálì yẹn ọ̀gá ọlọ́pàá police of the state ó pè mí mo ní mi ní lọ mo gbé olóyè mo ní olóyè nǹkan bàbá ẹ ló bá ṣẹlẹ̀ commissioner police má pè mí olóyè ní Ọmọlúkà gbéra kó máa lọ bẹ̀ bàbá Akíntóyè náà ní Ọmọlúkà ó yá gbéra kó máa lọ bẹ̀ mo dẹ̀ gbéra mo lọ lóòótọ́ mo lọ bá commissioner nígbà tá a ṣèmi àti commissioner yẹn ó ti rìtáyà sí i nígbà tí mo pàdé ẹ̀ mo kọ́kọ́ rí tí mo kọ́kọ́ rí ní ìrí ọmọlúwàbí gidi tó nífẹ̀ẹ́ ìran Yorùbá téèyàn ṣe kà á bó bá sì ṣe burúkú náà á tún sọ nípa ẹ̀. ó sọ fún mi categorically Ọmọlúkà gbogbo tẹ́ ń ṣe là wà lẹ́yìn ẹ̀ is retired kò sí ní tẹ́fẹ́ fi ṣe mọ́ ìsìdáwọ́kọ ó ní kò sí ó ní Ọmọlúkà gbogbo tẹ́ bá ṣe pátá àwà lẹ́yìn yìí ó ní ṣùgbọ́n ẹ sáà dákun ẹ má bà nǹkan jẹ́ ẹ má dàlú tẹ́ ẹ bá ti da nǹkan ẹ gbọ́ sọ̀rọ̀ this very commissioner of police mo padà fi owó sẹ́fílòpù mo lọ fún pé dáàdì ni ẹ gbà owó wáìnì yín rèé ó rí jẹ́ tiẹ̀ oníkòtọ́ ó lọ́mọlúkà èmi ló yẹ kó fún un yín lówó ní tẹ́ ẹ̀ ń ṣe ìjà gbogbo wa lẹ̀ ń jà. And for that reason títí ọjọ́ ayé mi tí màá lò láyé ìyìn nígbàgbé ọkùnrin náà láyé mi torí akíkanjú ojúlówó ọmọ Yorùbá ni mo dẹ̀ ń sọ mò ń tún sọ ọjọ́ tí ọ̀rọ̀ bá débi ọ̀rọ̀ a máa fọkọ ẹ̀ léde ara àwọn tó yẹ kí Yorùbá ọ̀nà ni abẹ́gbọ́ nígbà tí mo padà wọnú ọ́fíìsì ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn tá a múra rálì mo níṣojú mi ó pe gómìnà ó dẹ̀ ń sọ fún pé Mr. Ọmọlúkà ti wà lọ́dọ̀ mi o ta ni gómìnà tó pè Akérédolú ló pè ó dẹ̀ ń sọ wípé Akérédolú dẹ̀ ń sọ̀rọ̀ yìí pé tí wọn ò bá sáà ti ba nǹkan jẹ́ they are free ẹ jẹ́ kán lọ ṣe rálì tán fẹ́ ṣe ó ń sọ mò ń gbọ́ ẹ jẹ́ kán lọ ṣe tán bá fẹ́ ṣe tí wọn ò bá ti dàlúrú tí wọn ò bá ti bà nǹkan jẹ́ let him go and do it. ọjọ́ yẹn ni mo ti mọ̀ yìí pé akíkanjú ọmọ Yorùbá tòótọ́ l'Akérédolú. I am sorry Akérédolú ṣẹ̀ṣẹ̀ gbé ló fi lọ ṣí ibo ló fi lọ ṣìyàwó fẹ́ ló fi lọ fọmọ Ìgbò kì í ṣe irú Akérédolú yẹn ló yẹ kó fẹ́ ọmọ Ìgbò níyàwó. Akérédolú sọ ọ̀rọ̀ yẹn mo gbọ́ nínú fóònù lọ́dọ̀ kọjá ó ní ẹ ṣáà bá mi commissioner ẹ ṣáà bá mi sọ fún wọn ká má dàlúrú má bà nǹkan kó má farayọ tó bá ti ṣe yẹn they are free to do whatever they want to do. àwa odidi street kan lọ́ba Adéṣídà láti ọlá títí tó fi dé A division níbi Morims a block gbogbo ẹ̀ and nothing happen wọ́n fún wa láyè we are free. ní ayé Akérédolú a mọ àwọn ìgbésẹ̀ tí Akérédolú gbé
Akérédolú pàṣẹ pé no more Fulani in the street. Nínú igbó, Akérédolú ló initiate Àmọ̀tẹ́kùn tó dẹ̀ ní kí wọn kàn máa ṣiṣẹ́ kan wọgbó kan máa ṣe bó jẹ́ agbára yẹn ò pọ̀ tó fún àwọn Àmọ̀tẹ́kùn. Ẹni tó yẹ kó ró wọn lágbára gidi nígbà yẹn wọn Akérédolú, ṣùgbọ́n àìsàn kò jẹ́ kó rí kankan ṣe. Akérédolú sa ipá ẹ̀, ó ṣiṣẹ́ takuntakun. Àwa mọ̀ àìmọye eléyìí tí mi ò lè sọ fún yín ní gbangba tí mo gbọ́ direct fún Akérédolú fúnra ẹ̀. Kọ́lọ̀ kó dẹlẹ̀ fún ó ti lọ. Èèyàn ò lè wáyé kó má kù síbi kan, ó ti kù sí ọ̀rọ̀ olóbìnrin dé ó dẹ̀ ti wá tó ti lọ náà nìyẹn. Kí wàá lẹ̀ ń wò Mr. Lucky Ayédatiwa? Kí lẹ̀ ń wò? Kí lẹ̀ ń wò as the executive governor of Ondo State? Lé gbogbo ìgboro Àkúrẹ́ làwọn Fúlàní ti wọ́n rìn bó ṣe wù wọ́n ni wọ́n yan ni. Wọ́n da ẹran wọ́n rìn bó ṣe wù wọ́n ni. Wọ́n wọnú oko bọ́n ṣe fẹ́ ni. Ẹ jọ̀ọ́ kí n tiẹ̀ wá kí n fi ọ̀rọ̀ Yorùbá sọ̀sẹ́gbẹ́ kan kí n wá sọ̀rọ̀ lórí Ondo State. Irú Lucky burúkú wo la ní Ondo State for God's sake? Ọdún 8 t'Akérédolú lò, ọdún 7 t'Akérédolú lò, Ondo State ò gbádùn Akérédolú torí ìyàwó burúkú tó yàn kò jẹ́ ká tẹ̀lé gbádùn rárá. Ní first ọdún 4 tó lò nìkan ni mo lè sọ pé Akérédolú gbìyànjú láti ṣe, ṣùgbọ́n nígbà ó máa fi di second term ẹ̀ àti ẹ̀rí nǹkan kan àgbọ̀ anything. Ondo State kan wà stagnant. Ìyàwó Akérédolú ló kàn dé ń pàṣẹ, òun ló ń pa eléyìí, òun ló ṣe di ọdún 3. Ọdún kan tó kù ni wọ́n fi ilẹ̀ fún Lucky. Lucky gba ọdún kan yẹn. Lucky ò àfíìlì ẹ̀kẹ́kẹ́ pé ìjọba wà, ó ń sá eré kékeré bó ṣe fẹ́ padà wá jẹ gómìnà. Security, education, even running of government, it did the thing. Mo sọ ní mo dẹ̀ challenge, mo sọ lójú ẹ̀ ni, kò sí nǹkan tó fẹ́ fà wá ṣe. Tó bá ṣe dáadáa máa praise yẹ, we didn't demand come back from you bọ́ wá. Oògùn Òdùwà làwa ń jẹ. Àmì bí a civil servant, mo ṣiṣẹ́ tó fi ń san salary fèmí mi. Ọ̀rẹ́ kan yín lára ẹ sọ pé kí n má san fún mi mọ́ ẹ sáàkì mi ẹ fún mi ìwé kí n máa lọlé. Ìlọlé bí ò lè pọ́ Ọmọlúkà. Má jẹun. Kò sára tí ì lè dá. Mo lè tó oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ títì dédé mi ló ṣe. Mo lè bu Báíbù sórí kí n ta, mo ti ta dáadáa kò sí ní tó fi yí. I am good in advertising. Máa kò sára tí ì lè dá yìí jẹun. Kẹ́ má rò pé yábọ́yá tẹ bá gbógun tẹ Ọmọlúkà ó parí náà nù kò sí ní tẹ́ fẹ́ ṣe ìbáwá. Mr. Lucky orí mi sàn Ayédatiwa. You did nothing. Ọdún kan t'Akérédolú fi ilẹ̀ fún ẹ. Eré epo fẹ́ ṣe ló ń sá títí kò sí ní tẹ́ ẹ ṣe. Gbogbo píríọ̀dù yẹn ó lóye ẹ̀mí ọmọ Ondo State tó sọnù. Gbèsè wo ló gbé? Ó iye ẹ̀mí ọmọ Ondo State tó ṣe. You did it. Gẹ́rẹ́gẹ́rẹ́. Àwọn tó fẹ́ dìbò lọ dì í, he became the executive governor, elected governor of Ondo State. Just mo sọ fáwọn kì í ṣe pé wọ́n ní tó bá jẹ́ pé ikú ò pa Akérédolú ni ẹ lè súnmọ́ ibi tó ti yan gómìnà ẹ lè tíkẹ́ẹ̀tì gbà. Ṣùgbọ́n mò ń rí ọ̀rọ̀ mi tọ́lọ́run bá ti kọ́ pé lágbájá máa jẹ́ ẹ lè má wá rí tíkẹ́ẹ̀tì gbà ń gbà yẹn, ṣùgbọ́n Ọlọ́run mọ ọ̀nà tó fẹ́ gbà tó máa fi sọ yín di gómìnà yẹn tó rà ti kọ́ pé máa jẹ gómìnà, and today you are the governor of Ondo State. Then kí wàá lẹ̀ ń ṣe? Èèyàn kì í fi ẹnu lásán ṣe gómìnà. Being a governor is a responsibility. Bí èèyàn ṣe jẹ́ bàbá inú tó fi jẹ́ pé bó o bá jó lórí ilé tó jẹ́ responsibility fún ẹ, bẹ́ẹ̀ náà ni tó o bá jẹ́ chairman tó jẹ́ governor tó jẹ́ president, responsibility ni. This is getting too much. It's getting too much. Mr. Akérédolú, you did, Mr. Lucky that you kò sí tẹ́ ẹ̀ ń ṣe lórí ìbọn ṣe báyìí. Fúlàní tí Ondo ṣe lọ́wọ́. Go to Ondo State ẹ lọ sí gbogbo church most I'm talking of the capital city.
kò sí street tí ẹ máa dé l'Ákúrẹ́ lè ní ẹ máa bá ọmọ àlàyé níbẹ̀ ẹ bá níbẹ̀ ìmí àtúmọ̀ ta tòmátò àti owó ní street kan àbáwọlé street wà security conscious kí ló ṣẹlẹ̀ wọ́n every street wọ́n pera wọn síbẹ̀ láyé Mímíkò ó pàṣẹ ó ní kí gbogbo ọlọ́kadà pátápátá kan wá máa rẹ́gísítà. Mímíkò I am not here to praise anybody but Mímíkò ó ní àwọn ibi tí Mímíkò ti ṣiṣẹ́ tóun náà tó gbìyànjú òun náà ti ṣèjọba ó ti lọ. Àwọn má bínú network yẹn ló ṣe àwòrán top right leg. It's connected. Serious. Sorry for your bad luck. Àwọn Fúlàní tó ń ṣe ọ̀kadà l'Ondo State ní àwọn tó ń ṣe ọ̀kadà l'Ondo State Fúlàní kó 7% of them. Àwọn wọ̀nyí iná dẹ̀ ń lò. Mo ń kọ́ ti nẹ́tíwọ́ọ̀kì yẹn ni bóyá wọ́n ń gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ so inú dẹ̀ ń bí wọn ìyẹn nínú hòtẹ́ẹ̀lì tí mo wà ní o so inú hòtẹ́ẹ̀lì tí mo wà yẹn náà ti ń kọ́ tiẹ̀ I'm going to round up right away ẹ má bínú just 2 minutes. Mr. Governor Fúlàní tó ń ṣe ọ̀kadà ní Ondo State they are almost 70%. Àwọn Yorùbá inú wọn ò ju 15% lọ. Igbo àtàwọn ọ̀dà ẹ̀yà tó kù àwọn yẹn kó 15. Àwọn Fúlàní tó ń àtàkì nínú igbó wọ́n ń gbé ọ̀kadà Fúlàní ara wọn wá sí inú ìgboro wọ́n wá ń ro oúnjẹ wọ́n ń ra epo wọ́n ń ra petrol wọ́n ń ra àwọn nǹkan tí wọ́n wá ń lò ìgboro náà ti wá ń rà Fúlàní ara wọn tó ń ṣọ̀kadà náà dẹ̀ ń lò tán gbé. Wọ́n dẹ̀ ń rìn successfully wọ́n ń wá wọ́n dẹ̀ lọ wọ́n wá ra òkò ìtàn fi ń yìnbọn wọn kátírìkì tán fi ń yìnbọn wọn àti àwọn AK tán lò wọ́n wá ra àwọn nǹkan tán fi ń sábìsì ẹ̀ lóríṣiríṣi wọ́n ń wá sí ìgboro láti inú abà láti inú oko tó ti lọ àtàkì àwọn èèyàn ara wọn tó ń ṣọ̀kadà àwọn èèyàn lò tán gbé wá because
wọn ò lá identity. Ẹ̀yin dẹ́dẹ̀ pé ayé ní Mr. Governor of a state make any step láti lè gbé tú àyè pé gbogbo àwọn ọlọ́kadà wọ̀nyí wà register kan identify wọn kan mọ ìrìn wọn kan mọ bọ́n ṣe rìn sí. Mr. Governor mo tún béèrè o ṣé ẹ mọ tán pè ní governance. Ẹ lọ wá àwọn good advisers. Go and look for a very good advisers tó lè fún yín ní good advice. The rate tí Fúlàní fi ń pààyàn l'Ondo State is out of ó ti kọjá àfẹnú. Tí ó bá dé level kan Mr. Governor agbára yín ò ní ká mọ́ o. Ìbá yín ò ní ká mọ́. But right and right ní fọlọ́ọ̀mù rà fún yín. You person in the state because you are the number one citizen. The police in the state, the army in the state, the civil defense, all the security agency in the state, they are all subject to you. They are all answerable to you. Yes, and that is why I can say that you are the most powerful person in the state. But your power, your authority is useless if the masses rise against you, Mr. Governor. Kò sí agbára tẹ́ ẹ lè ní ayé tí àwọn masses, the citizens of the state, tán bá ti lè dìde against yín, agbára yẹn useless o. The police will not support you, even the soldier will not support you. Nobody will give you help because you fail to do what you're supposed to do. Ẹ pé program ẹ jẹ́ kó dọ̀dọ̀ lọ́kì o. Èmi ò sí láì gbàlà tó bá ṣe dáadáa tó bá gbégbèsè tó dáa wá máa tún pariwo. Tí n bá ń jà pé kí Yorùbá dá dúró, ní o sọ pé kójú mi fọ́ kí n má rí rẹ̀. Ní bá ṣe dáadáa tó bó ṣe. Ẹni tí ò lè ṣe dáadáa tó pariwo ẹ̀ yé. Àti sọ. Ẹ kàn lè ṣí mẹ́tọ̀ níwọ̀nba náà mẹ́ẹ̀. They will keep on attacking. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ nígbà t'Akérédolú pariwo nígbà ìwà láyé ẹ̀ tó sọ pé no more Fúlàní here, no more Fúlàní there. Fúlàní àtàkì dínkù kì í ṣe pé wọn pàtàkì ń ṣe àwọn ibi tó jìnnà ó dínkù gidi rapidly. You are looking for second term. Ṣé òun ni ò jẹ́ kẹ́ fẹ́ sọ̀rọ̀ Mr. Lucky? Mr. Lucky, I hear that you are. Oh God. I have told you. Ọlọ́run ló fi èèyàn jẹ o. Kì í ṣe èèyàn o. Ló fi ra ẹ̀ ń jẹ o. Your Excellency, I love you and I like you. Ẹni tó bá béèrè ọ̀nà kì í ṣìnà. Tẹ́ ẹ bá mọ̀, you are not a security person. Tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe, ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn. Ondo State l'Àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀, but today Àmọ̀tẹ́kùn tó useless jù ní gbogbo South West pátá Àmọ̀tẹ́kùn Ondo State ni. Fúlàní ń pa Àmọ̀tẹ́kùn. Fúlàní ti pa Àmọ̀tẹ́kùn bíi 6 lẹ́nu tẹ́ ẹ jẹ gómìnà. They killed about 6 of them in àbí 4. Ní Ọ̀wọ̀ wọ́n pa bíi 2 míì ní Ṣàngó l'Àkúrẹ́ along Ìjù-Ìta Ògbólú road lẹ́nu tẹ́ di gómìnà. Wọ́n pa Àmọ̀tẹ́kùn Ọlọ́run Fúlàní ń pa Àmọ̀tẹ́kùn. Oh God. Oh God. Your Excellency Mr. Ayédatiwa, Honorable Lucky Ayédatiwa, ẹ lọ wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o. Ṣé rí ihun tó dẹ̀ ń fìyà ń jẹ àwa èèyàn ní Nàìjíríà àbí kí sọ pé nílẹ̀ Yorùbá? Ẹ sọ pé dandan àfi kẹ́ ẹ kú sórí oyè. That is part of the problem t'Akérédolú ní. Ìgbà t'Akérédolú ti rí ẹ̀jẹ̀ tó ti mọ bó ṣe rí ló ti yẹ kó resign. Àti resign kúrò lẹ́nu iṣẹ́ á dìṣòro fún yín. Ẹ ṣáà fẹ́ kú síbẹ̀. Meanwhile, ẹ lè strike agreement pẹ̀lú ẹni tẹ́ ẹ lè reach agreement pẹ̀lú ẹni tẹ́ bá fẹ́ hand over fún kẹ́ ẹ sọ fún pé
ṣùgbọ́n mo fi ìjọba mo fi ilẹ̀ fún ẹ ṣùgbọ́n màá máa gbowó mi lọ ṣùgbọ́n mo fi ìjọba lẹ̀ fún ẹ ṣó tẹ́ ẹ lọ́rùn kò possible kó má tẹ́ ẹ lọ́rùn kò possible for the fact pé wọ́n máa address as the executive governor of the state tí gómìnà dẹ̀ resign tó sọ ẹ́ di executive governor pé ẹ sọ ẹ̀rín deputy mi tàbí ẹ sọ ẹ̀rín lágbájá èmi resign àtẹ́lọ́rùn ṣùgbọ́n ó máa ní yín lára àti lè resign bẹ́ẹ̀ lè ṣe Mr. Lucky Honourable Lucky Ayédatiwa tẹ́ ẹ bá mọ̀ pé kí ni òye ẹ lọ resign ẹ má máa fẹ̀mí àwọn èèyàn play politics stop playing politics with people's life. The rate of Fulani killings in the state is too much. It's getting too high. It is becoming unbearable. Mo tún rí tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe tó yẹ kẹ́ ẹ ṣe táwọn aráàlú bá kọjú sí yín alágbára o àwa gẹ́gẹ́ bí ẹnìkan èrúkà gẹ́gẹ́ bí ẹnìkan tí n bá dìde tí n bá bẹ̀rẹ̀ protest ipá yín ò ní ká o ẹ yìnbọn sún yín o ẹ pa àwọn tẹ́ bá fẹ́ padà sílẹ̀ ẹ yà pa wọn ni torí pé kí ni tá à ń sọ fún yín in tó tọ́kẹ́ ẹ ṣe náà it is your responsibility not the governor of the state bàbá mi kọ́ ni governor family mẹ́ why will you be the governor of the state and you are attacking us on daily basis ọ̀sẹ̀ tó lọ lórí àwọn tí wọ́n pa ọ́ gbogbo ẹ̀yin olóríire kẹ́ ẹ wo fídíò ẹ ní sún ọ̀sán gbogbo ẹ imagine àwọn graduate mẹ́ta wà náà wọ́n tó pa lọ́sẹ̀ tó lọ tó wà lára àwọn tí wọ́n lọ hack tí wọ́n pa ẹ imagine bí àwọn òbí wọn ṣe máa feel òbí tó rán lọ yunifásitì pé kóun lè jèrè ọmọ yẹn dé kò ríṣẹ́ kò rí kankan ó tún wò pé jẹ́ kóun lọ ṣoko ó bọ́ sínú oko Fúlàní tún lọ pa wọ́n mọ́nú oko ẹ wo bí wọ́n ṣe máa ju àwọn ọmọ ẹ̀. Àbọ̀rọ̀ la máa ń sọ fọ́mọ náà dòdìndì I am saying this ẹgẹ wọn bá ti máa gé bẹ̀kẹ́ jù sákéré sí ayé wa kó gbọ́ tí ìjọba ò bá yé ẹni kò ní sáyé gbogbo mẹ́ kì í ṣe dandan kó má fẹ̀mí àwọn èèyàn kó má fi ta tẹ́tẹ́ mọ́ kó má fi ṣòṣèlú don't play politics with people's life. tó bá gbọ́ fẹ́ pé ká ọ̀pọ̀ jẹ́ gọ́vnà it has been on record títí ayé rẹ fọ́tò ẹ ò lè kúrò ní governor's house mọ́ government house your photo can never wọn ò lè yọ kúrò you are executive governor tó bá resign lẹ́ni your photo will be there ṣùgbọ́n tí ẹ bá mọ̀ pé ẹ mọ̀ tẹ́ ẹ̀ ń ṣe ẹ gbé ìgbésẹ̀ àwọn Fúlàní ọlọ́kadà ẹ scrutinize wọn ẹ screen gbogbo wọn àwọn tó bá yẹ kẹ́ ẹ lé dànù ẹ lé wọn dànù mò ń sọ mò ń tún sọ àwọn Fúlàní wọ̀nyí ìkan ti jà nítojú mi tó ṣí machine yẹn wo sókè ó dẹ̀ gbé ọ̀bẹ aṣọrò àbí kílẹ̀ fi máa ń pè ọ̀bẹ tán fi ń gúnyàn ó gbé jáde ó ṣí kíní síìtì machine ó ṣí síìtì yẹn ó ṣí sókè ó dẹ̀ yọ ọ̀bẹ yẹn síta ó fẹ́ fi gún ẹni tó wọn àti ẹ̀jọ̀ ń jà ibi tán kó àwọn weapons sí ibi tán ti ń ta fruit junction tán ti ń ta mẹ̀ṣáì tán ti ń ta indomie fún àwọn tán ti ń po tíì ẹ lọ bẹ̀ wọ́n kó nǹkan pamọ́ síbẹ̀ lára àwọn tó lọ àtàkì èèyàn nínú igbó wọ́n wá sọ́dọ̀ wọn rajà nígboro àwọn iná ló ń gbé wọn àwọn náà ń gbé wọn mọ ìlú àwọn náà ń gbé wọn mọ oko Mr. Governor ẹ lọ wá nǹkan ṣe tẹ́ ẹ bá gbé ìṣẹ́ Ọlọ́run ò jẹ́ òkè tó bórù mọ́ yín lọ́wọ́ ó fọlọ́run bẹ̀ yín something ẹ ṣe nǹkan ẹ gbèsè ẹ bẹ dáadáa á sọ pa yín ẹ ṣe dáa báyìí láti mọ lẹ́nu tẹ́ ẹ wọlé over 70 people has been killed by Fulani. That's all for today. Expecting you to very good and drastic action.
towards this. We are not happy. Inú wa ò dùn. We pàtàkì anyhow Ondo State. Governor yóò kàn o. Mo sọ ti state mi ní lọ́wọ́lọ́wọ́. Ó ti sọ ti gbogbo ẹ̀yin other state. Tó bá wù yín kẹ́ fọwọ́sowọ́pọ̀ kẹ́ ní jìnnàjìnnà. Ẹ bá kọ̀ ẹ̀yin nu ọlọ́run. Ẹ bá lọ. Ọmọlúkà jẹ́ o. Ẹ má gbàgbé ẹ̀yin olólùfẹ́ mi pé fíìmù mi tuntun Àsìndẹ̀mádé ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. Ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ọ̀gá ní gangan ọjọ́ ìlà máa lọ́ọ̀nì ẹ̀ ní on the 27th of April. Ọjọ́ yẹn ní bẹ́ẹ̀dẹ̀ ọjọ́ yẹn náà ni mo tún fẹ́ ṣe kí ni di Àsìndẹ̀mádé fíìmù tó nítumọ̀ tó ọ̀gá. Ẹ jẹ́ kó di ìgbà yẹn náà. Ẹ ṣe God bless. Ẹ jáde ìbùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ìbùkún fún orílẹ̀-èdè Yorùbá. Kọ̀tì. Oya. Ọmọlúkà ni mo jẹ́ máa ṣaláì pín prógrámù Yorùbá ọwọ́ tó fi pín pọ̀ náà ní ayẹwo. Ó ṣe ọmọlúkà.